Ààrẹ Muhammadu Buhari tún ti kọ ìwé sí ilé ìgbìmọ̀ asòfin wípé kí wọ́n gba òun láàyè láti yá $800 million lọ́wọ́ báńkì àgbáyé. Ó ní òun fẹ́ pín owó náà fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ìyà ń jẹ. Bó ṣe kù ọjọ́ péréte báyìí tí sáà ìṣèjọba ààrẹ Muhammadu Buhari tí yóò tẹnu bọpo tí yóò sì wá sópin, ààrẹ ti rọ ilé asòfin àgbà láti buwọ́ lu ìbéèrè rẹ̀ láti yá $800 million lọ́wọ́ ilé ìfowópamọ́ àgbáyé láti ṣètò National Safety Net Program. Nínú àkọránṣẹ́ kan tí ààrẹ fọwọ́ sí, èyí tí ààrẹ ilé ìgbìmọ̀ asòfin kà, ìyẹn sẹ́nitọ́ Ahmad Lawan tó kà níwájú ilé ìgbìmọ̀ asòfin àgbà, ó ní ààrẹ Muhammadu Buhari ó ń tọrọ ó sì ń rawọ́ ẹ̀bẹ̀ ó sì ń fẹ́ àtìlẹ́yìn ilé ìgbìmọ̀ asòfin àgbà láti jẹ́ kí òun ó yá owó tí iye rẹ̀ tó $800 million. Ó ní owó yìí ló ṣe kókó fún òun láti yá. Ẹ ò rí wípé ọ̀rọ̀ ààrẹ Muhammadu Buhari yìí kò yé èèyàn mọ́ o. Ó ní ó wà lára ètò fún àwọn aláìní lówó láti jẹ́ kí ìgbà kó dẹrùn fún wọn. Ó ní ààrẹ fi kún wípé akoto báńkì àwọn tí yóò jàǹfààní ètò náà ni àwọn fẹ́ fi owó ọ̀hún sí tí àwọn ó sì fi ṣe ìrànlọ́wọ́ fún wọn. Bákan náà ló ní ìgbìmọ̀ aláṣẹ ìjọba ìyẹn Federal Executive Council ti ní kí àwọn yá owó ọ̀hún tó sì ní ìbuwọ́lù ilé ìgbìmọ̀ asòfin àgbà nìkan ló kù tó ń dá àwọn dúró láti yá owó ọ̀hún. Ṣáájú ni mínísítà fétò ìṣúná àti ààtò ìlú Zainab Ahmad ó ti kéde wípé ìjọba àpapọ̀ fẹ́ yá $1 mílíọ̀nù èyí tí wọ́n máa pín fún àwọn 50 mílíọ̀nù ọmọ Nàìjíríà tí kò ní owó lọ́wọ́ àti wípé ọmọ Nàìjíríà tí ìyà ń jẹ ni àwọn fẹ́ fún ní owó ọ̀hún. Ó ní èyí wáyé láti fi rídìí ìṣòro tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń kojú lẹ́yìn tí ìjọba bá yọ ìrànwọ́ owó orí epo bẹtiró kúrò ní oṣù kẹfà. Láìpẹ́ yìí ni àjọ tó ń mójútó gbèsè tí ìjọba Nàìjíríà jẹ, wọ́n ní àpapọ̀ gbèsè tí orílẹ̀-èdè Nàìjíríà yìí jẹ òun ní 46.25 trillion tàbí $103.1 billion ní àpapọ̀ iye owó tí orílẹ̀-èdè Nàìjíríà jẹ ní gbèsè. Èyí ló sì fi mú kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa sọ oríṣiríṣi nípa bí ààrẹ Muhammadu Buhari ṣe ń hùwà tó sì tún sọ wípé òun fẹ́ yá $800 million láti pín fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ ààrẹ Buhari ò yé èèyàn mọ́ o. Bó ṣe kù ọ̀sẹ̀ kan àbọ̀ tí ìṣèjọba rẹ̀ yóò kó gbá sílé.